ìwọ èèyàn ló lè fẹ́ ṣe nǹkan wọ́n lè sọ fún ẹ pé orí rẹ kò pariwo tí ọba ṣe ohun tó tọ́ bá ti sọ ò ní rí ṣe o èèyàn ló nìyẹn wọ́n ní ọ̀dọ̀ tí ọlọ́run nǹkan tí ọba ṣe yọ kọ́kọ́ kéde rẹ̀ ohun èyí ṣe nǹkan kan lábẹ́ abẹ́ aṣọ tí ó wàá gbé yín lẹ́wàá rí pé ewo tún lélẹ̀ ọlọ́run ò rí bẹ́ẹ̀. Bàbá bá wa sọ̀rọ̀ rẹ ṣe àwọn àyànfẹ́ rẹ lórí bó ti rán ọ̀rọ̀ rẹ gbogbo àìní oníkálukú ni kó bá pàdé gbogbo ògo kó jẹ́ tìwọ Ọlọ́run ìbùkún kó jẹ́ tàwọn ọmọ rẹ àti ìránṣẹ́ rẹ káyàn kádúpẹ́ Jésù Kristi Olúwa wa àmín. Ẹ̀yin àyànfẹ́ a sì ń wo ògo ẹni tí Jésù Kristi jẹ́ à ń wò ní sísẹ̀ntẹ̀lé àkọ́kọ́ tí a kọ́kọ́ fi hàn wá ó ní ògo tí Jésù Kristi ní ṣáájú kí ayé yìí ó tó wà. Ìkejì tí a wò ó ní ògo ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí ẹlẹ́dàá ohun gbogbo àti ẹni tó gbé ohun gbogbo ró. Ògo kẹta la fẹ́ wò yìí a sì wo náà ní sísẹ̀ntẹ̀lé ògo dídé rẹ̀ tí àwọn èèyàn mímọ́ májẹ̀mú láéláé tí wọ́n ń wọ̀nà fún ògo dídé rẹ̀ tí àwọn ènìyàn májẹ̀mú láéláé tí wọ́n ń wọ̀nà fún. Ṣé ẹ rí Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ kì í ṣe nǹkan tí máa ń báyàn lẹ́kùn fún ntí ọba ṣe òun máa ń kéde ẹ̀ bẹ́ẹ̀ ni ìdí ni pé kò sẹ́ni tó lè dí lọ́wọ́. Ìwọ èèyàn ló lè fẹ́ ṣe nǹkan wọ́n lè sọ fún ẹ pé orí rẹ kò pariwo tí ọba ṣe ohun tó tọ́ bá ti sọ ò ní rí ṣe o ìwọ èèyàn ló nìyẹn ṣùgbọ́n ní ọ̀dọ̀ tí ọlọ́run nǹkan tí ọba ṣe yọ kọ́kọ́ kéde rẹ̀ ohun èyí ṣe nǹkan kan lábẹ́ abẹ́ aṣọ tí ó wàá gbé yín lẹ́wàá rí pé ewo tún lélẹ̀ ọlọ́run rí bẹ́ẹ̀. Gbogbo àwọn tó ń bá ọlọ́run rìn ni wọ́n mọ ẹ̀rí yìí pẹ̀lú ọlọ́run torí pé bó ti ń ṣe nígbà nì bẹ́ẹ̀ náà ló ń ṣe títí dòní kódà títí dọ̀la. Ntí ó bá ṣẹlẹ̀ Olúwa ó ti sọ fún àwọn èèyàn rẹ̀. Ísírẹ́lì làwọn èèyàn rẹ̀ nínú ayé àwọn ló fún ní ìwé mímọ́ àwọn ni ó ń fún ní wòlíì àwọn ni ń fún ní ọba nítorí pé ó ti yàn wọ́n fẹ́. A fẹ́ wo ìwé mímọ́ bẹ́ẹ̀ ni àwọn ìlérí wíwá rẹ̀ tí a ṣe nínú ìwé mímọ́. Ẹ jẹ́ ká wo ìwé ìhìnrere Jòhánù orí 1 ní ẹsẹ̀ 45. Ìhìnrere Jòhánù orí 1 ẹsẹ̀ 45. Ìwé ìhìnrere Jòhánù orí 1 ẹsẹ̀ 45. Fílípì rí Nàtáníẹ́lì ó sì ń fún un pé àwa ti rí ẹni náà tí Mósè kọ nípa rẹ̀ nínú òfin àti ẹni tí àwọn wòlíì ti kọ̀wé rẹ̀ Jésù ti Násárẹ́tì ọmọ Jósẹ́fù. Ṣé ẹ rí ẹ̀yin onígbàgbọ́ Bíbélì tí gbogbo wa ní lọ́wọ́ yẹn Jésù Kristi ni wọ́n sọ nípa ẹ̀ láti ìbẹ̀rẹ̀ títí dé òpin. Jésù Kristi ni ènìyàn Bíbélì. Jésù Kristi ó ní àárín gbùngbùn ìwé mímọ́. Jésù Kristi ó ní a kọ nípa rẹ̀ nínú ìwé Mósè. Ìwé Mósè ìwé 5 tí ó bẹ̀rẹ̀ Bíbélì Genesis, Exodus, Lẹ́fítíkù, Númérì
àti Deuteronomy. Ṣé rí àwọn òwe yòókù ni wọ́n pè ní wòlíì níbi tí mo kà yìí. Wọ́n pè Bíbélì sí májẹ̀mú láéláé ni o. Torí májẹ̀mú láéláé ó ní ìwé mímọ́ tó wà lọ́wọ́ àwọn Júù kí Jésù tó dé nínú májẹ̀mú titun. Ṣùgbọ́n nínú májẹ̀mú láéláé yẹn, àwọn wòlíì àti Mósè ní òfin ni wọ́n kọ̀wé nípa rẹ̀. Wọ́n sì kọ̀wé pé ó ń bọ̀. Gbogbo wọn ni wọ́n ń wọ̀nà fún dídé rẹ̀. Jésù yìí náà ó tún wá tún sọ nínú ìwé ìhìnrere Jòhánù yẹn ní orí 5 ní ẹsẹ̀ 39. Ó sọ àsọtúnsọ ọ̀rọ̀ yẹn. Ẹ gbọ́, Fílípì lórí Nàtàlí pé ẹni tá à ń kà nínú ìwé mímọ́ tí wọ́n ló ń bọ̀, àwa ti rí o, a ti rí o, Jésù Kristi ni o, ọmọ Jósẹ́fù. Bó ṣe yé wọn nìyẹn. Jésù ó lẹ́lẹ́dàá Màríà, ó lẹ́lẹ́dàá Jósẹ́fù. Ẹ wá wo ẹsẹ̀ 39 ìhìnrere Jòhánù orí 5. Ó ní ẹ̀yin ń wá ìwé mímọ́ nítorí ẹ̀yin rò pé nínú wọn ni ẹ̀yin ní ìyè tí kò ní pẹ̀kun. Wọ̀nyí sì ni àwọn tí ó ń jẹ́rìí mi. Wọ̀nyí sì ni àwọn tó ń jẹ́rìí mi. Tí Jésù ń sọ fún àwọn Júù tí wọ́n ń ka ìwé mímọ́ ni pé bẹ́ẹ̀ tí ń ka wọ́n, tẹ́ ń wo Bíbélì, tẹ́ ń wo ìwé mímọ́, gbogbo wọn yìí náà, èmi tí wọ́n ń sọ nípa rẹ̀, èmi rèé tí mo dúró wájú yín yìí. Kó tó dé ni gbogbo wọn ti ń sọ nípa dídé rẹ̀. A wá wo ìwé mímọ́ tí Jésù Kristi ń sọ nínú ìhìnrere Jòhánù yìí. Torí Jésù ń sọ fáwọn Júù, ó ń dá wọn padà sí ìwé mímọ́ tó wà lọ́wọ́ wọn, kò sí lọ́rùn, ọwọ́ wọn ló wà. Wọ́n ń kà á nínú tẹ́ḿpìlì, wọ́n ń kà á nínú sínágọ́gù. Ẹ jẹ́ á wo ìwé mímọ́ tí ó ń tọ́ka sí. Nígbà tí Jésù náà wá sí inú tẹ́ḿpìlì ní ìhìnrere Lúùkù orí 4, ẹ jẹ́ ká lọ bẹ̀ ní ẹsẹ̀ 18. Yóò dá kí a kà á láti ẹsẹ̀ 14. Jésù sì ti agbára ẹ̀mí padà wá sí Gálílì. Òkìkí rẹ̀ sì kàn kálẹ̀ ní gbogbo agbègbè tó yíká. Ó sì ń kọ́ni nínú sínágọ́gù wọn, a yìn ín lógo láti ọ̀dọ̀ gbogbo àwọn èèyàn wá. Ẹ wá wo ẹsẹ̀ 16. Ó sì wá sí Násárẹ́tì níbi tí a gbé tọ́ ọ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọnú sínágọ́gù lọ ní ọjọ́ ìsinmi. Ó sì dìde láti kàwé. Ẹ gbọ́, ẹ̀yin tí ẹ lọ́mọ Ọlọ́run ní tẹ̀yin ò kì í bá àwọn ọmọ Ọlọ́run ṣe. Tẹ̀ni mi ò nílò ṣọ́ọ̀ṣì kankan, Jésù nìkan ni mo nílò. Jésù sì ń gbénú mi. Èmi gangan fúnra mi ṣọ́ọ̀ṣì ni mí. Irọ́ ló pa. Ojú kan kò lè sọ pára lòun, ọwọ́ kan kò lè sọ pára lòun. Ẹ̀yà ara Kristi ni ọ́, ẹnìkan ìjẹ́jọ. Bẹ́ẹ̀ ni, ẹ̀yà ara ìjọ ni ọ́. Tí Kristi Jésù tí a gbàgbọ́, tí òun bá ń bá àwọn èèyàn pé nígbà tó wà nínú ara, ta ni wọ́ tó sọ pé ọ̀bájọ kankan sí? Wọ́n sọ fún wa o ńlá kanú ìwé mímọ́ yìí ó pé ìwà Jésù ni, àṣà rẹ̀ ni láti máa lọ sínú sínágọ́gù yẹn. Ni pé kí náà ń ṣe sínágọ́gù? ń bá àwọn èèyàn pé ni. Ìwé mímọ́ ní pé ká má ṣe kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ bí àṣà wọn. Kẹwàá yé yín o, tó bá jẹ́ pé bí ọ̀pọ̀lọpọ̀ yín ti máa ń ṣe tẹ́ ẹ ta kété sí ṣọ́ọ̀ṣì,
oní Jésù takété sí ṣọ́ọ̀ṣì wọn ò ní fún ní lẹ́sìn ká nítorí pé wọ́n ti rìn láàrin wọn, ó jọ ń wọlé ni, ó jọ ń jáde ni, ó ń bá wọn ṣèṣìn ni wọ́n fi lè ní pé lọ́jọ́ eléyìí yìí o, lọ́jọ́ ológo yìí o, wọ́n wá fún ní kó ka ìwé mímọ́. Ibi ìwé mímọ́ tá a fi fún ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ kọ́ mbẹ̀, ẹ̀yin tó jẹ́ pé ìgbàgbọ́ yín ẹ ti fẹ́ gun gírí kọjá ewé, kẹ́ ẹ ronú pìwàdà. Kò sí bó ṣe fẹ́ wà nù Kristi tó ní darapọ̀ mọ́ jọ, ṣùgbọ́n ó ṣeé ṣe kéèyàn wà nù jọ kó má sí nù Kristi. Ẹ̀yin tẹ́ wà nù jọ tẹ́ ẹ tí ní Jésù, aṣọ òbora nìyí o, pípè bá dún ẹ ní lọ, ẹ sì mọ oore tí ń bẹ nínú Kristi yìí. Àdúrà mi ni pé bàbá yóò ṣí yín lójú kẹ́ ẹ lè wọnú Kristi. Kò ṣeé ṣe kó wà nù Kristi kó má darapọ̀ mọ́ jọ, ọ̀ranyàn ni. Ó wá nígbà tí wọ́n fún un, ó ní a sì fi ìwé wòlíì Àìsáyà fún un. Nígbà tó sì ṣí ìwé náà, ó rí ibi tí a gbé kọ ọ́ pé ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìrere fún àwọn òtòṣì. Ó ti rán mi láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn àti ìmúríran fún àwọn afọ́jú, àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára, láti kéde ọdún ojúrere Olúwa. Ó sì pa ìwé náà dé, ó fi fún ìránṣẹ́, ó sì jókòó. Gbogbo àwọn tó ń bẹ nínú sínágọ́gù sì tẹjú mọ́. Ó sì bẹ̀rẹ̀ sí wí fún un pé lónìí ni ìwé mímọ́ yìí ṣẹ ní etí yín. Ìwé mímọ́ wo ló ṣẹ? Àsọtẹ́lẹ̀ tá a ti sọ nípa rẹ̀ nínú ìwé Àìsáyà orí 61 ní ọba Ògo ń kà láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 2. Ìwé mímọ́ tán fún tó kà nìyẹn. Jésù Kristi tí à ń sọ yìí, òun ni a ti sọ nípa rẹ̀, tá a sì ti kọ nípa rẹ̀ nínú ìwé mímọ́ tí àwọn èèyàn mímọ́ yìí wọ́n ń retí pé wọ́n sọ fún wa pé Kristi ń bọ̀. Wọ́n sọ fún wa pé ọmọ Ọlọ́run yìí ń bọ̀. Òní ò mú ìdáǹdè wá, òní ò mú ìtúsílẹ̀ wá. Jésù yìí náà ó ní òkúta pàtàkì gúnlé táwọn ọ̀mọ̀lé kọ̀ ọ́ lẹ̀ tó wá di pàtàkì gúnlé. Ẹ̀yin àyànfẹ́, ní tí mo fẹ́ jẹ́ kó yé yín ni wípé nínú fọ́nrán mi tí ó tẹ̀lé, màá máa fi Jésù hàn yín nínú ìwé mímọ́, nínú májẹ̀mú láíláí, láti tún fìdí rẹ̀ múlẹ̀ nínú májẹ̀mú tuntun. Kí ẹ̀yin tí ẹ máa rò wípé Bíbélì kì í ṣe ìwé mímọ́, ká ẹ lè mọ̀ pé ìwé mímọ́ ni. Ọ̀rọ̀ Ọlọ́run tí ò lábùlà, ọ̀rọ̀ Ọlọ́run tí ò ní àṣìṣe, ọ̀rọ̀ Ọlọ́run tó péye. Kí ìgbàgbọ́ yín kó lè lera wípé ẹ nílò ìran, ẹ nílò àlámọ́, ẹ nílò ìfihàn kankan. Jésù Kristi yìí, òun náà ni ìwé mímọ́ yìí, òun náà ni ẹ̀bùn iyebíye tí a fi ta wá lọ́rẹ. Ọba àwọn ọba, ògo ni forúkọ rẹ̀. Jẹ́ kí òye kó yé àwọn èèyàn mímọ́, àwọn tó gbà ọ́ gbọ́ pé ìwé mímọ́ tí wọ́n ń kà yìí náà ni wọ́n sọ nípa rẹ̀. Jẹ́ kí wọ́n wá mọ̀ pé ó ti dé pàápàá àwọn tó ń gbé ní ìrántí wa yìí. Jésù tá a sọ pé yóò dé nínú májẹ̀mú láéláé, ó dé nínú májẹ̀mú tuntun. Ẹni tí ó sì wà nínú májẹ̀mú tuntun náà ló tún sọ fún wa pé òun tó ń padà bọ̀. Nígbà tí àwọn wòlíì sọ nípa dídé rẹ̀ àkọ́kọ́ tó dé, èyí tí wọ́n fúnra ara rẹ̀ gan afẹ́nu ara rẹ̀ sọ pé òun lọ, ó tó ń padà bọ̀. Kí ló dé tá à ní gbàgbọ́? Ògo ni forúkọ rẹ̀. Jẹ́ kí òye yìí kó yé àwọn èèyàn, ká sì rí àánú gbà. Jésù Kristi Olúwa wa. Àmín.